ẹja máa kíra wa kọ ọjọ́ méjì mẹ́ta Àkàndọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ kọ ọjọ́ méjì mẹ́ta ní àyín Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV ó tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti láǹfààní láti gbọ́ra wa gbóhùn ara wa àti láti ka ìwé tuntun ní àyín ẹ má bínú àṣà òpẹ́ ló kó bẹ́ẹ̀ rí adájọ́ mọ́tàsí àsọ̀rọ̀mọ́yẹ̀ bó bá sọnù ẹ ṣe gbìyànjú kẹ wá wọn kẹ tọpa wọn sọ́nà mo tó ti dé bí ìṣe mi láti máa fún yín tán bí mo ṣe máa fún yín ní gbogbo ìgbà lọ́tẹ̀ yìí kò ní sí ìdákúrekú lágbára ọlọ́ ìwé tá a mú tá a mọ̀ ká òun náà la pè ní òfò ẹ̀mí òfò ẹ̀mí ò ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú ọ̀kọ̀tàn Ọ̀làdẹ̀jọ Ọ̀dẹ́bùnmi ẹ já wọ kọ̀rọ̀kọ́ńdò òwe ọ̀hún ìwé tá a wé é dùn ọkọ̀ nílẹ́kọ̀ọ́ tọ́pọ̀ àkọlé àkọ́kọ́ orí kínní òun náà ni òfò ẹ̀mí nínú igbó ńlá kan kejìkejì ni obìnrin arúgbó kan wà lẹ́yìn ọmọdékùnrin kan tó ń tu àìdìrẹ́ ìrànà tó ń ké ọ̀fẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyá arúgbó náà ra ìkòkò ńlá kan nínú èyí tí iná ń jò hì ọkùnrin ìgìrìpá kan ru pósí tẹ̀lé ìyá arúgbó náà Àrẹ̀mú ń gbọ́ ariwo ńlá bọ̀ níwájú rẹ̀ pé òfò ẹ̀mí Àrẹ̀mú ń wò fẹ̀fẹ̀ ń fi ojú wa ibi tí ó fẹ́ fi ara pamọ́ sí bí ariwo náà ṣe ń súnmọ́ láìpẹ́ àwọn aláàárò ìjàgbọ̀n yíyọ lókèrè bí wájú ọba ṣe lọ mọ́ ẹ̀yìn ó ṣe padà sí Àrẹ̀mú yí ojú padà síbi tó ti ń bọ̀ ó ń bá eré burúkú lọ bí ó ti padà dé àárín ìlú ló yára sápamọ́ sínú ilé kan àwọn abàmì ẹ̀dá náà kọjá níwájú ilé tó sápamọ́ sí wọ́n doríkọ àárín ọjà ọ̀kan nínú àwọn abàmì ẹ̀dá náà ń lu agogo lẹ́yìn tí wọ́n ti sọ ẹrù ìjàngbọ̀n orí wọn kalẹ̀ láàrin ọjà gbogbo àwọn èrò ọjà káwọ́ lérí wọ́n ń sọkún àkọlùkọgbà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò ọjà bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ Àrẹ̀mú ò dúró rárá òun náà gbé eré dàálẹ̀ bí ó ti dé etí odò ńlá kan ní ó bẹ́ sí inú rẹ̀ orí ara rẹ̀ láàrin àwọn ènìyàn kan tí wọ́n ń wẹ odò náà lọ sí ibi bèbè òdì kejì odò náà ńgbà tí òun àti àwọn ènìyàn tí ó rí kò díẹ̀ kí wọ́n dé ibi bèbè gbogbo wọn rì sínú odò wàhálà tí Àrẹ̀mú ṣe lójú oorun ó mú kí ọ̀rẹ́ púpọ̀ ńgbà tí ó lajú gbogbo orí ibùsùn rẹ̀ ni ó rí bí èyí tí wọ́n da omi sí fún oògùn tí ó bọ́ ní ara rẹ̀ ọkàn rẹ̀ wá ń lò kìkì irú àlá wo ni yé ó ń bi ara rẹ̀ léèrè ó wo aago rẹ̀ aago méjì òlólò ó dìde lọ sí balùwẹ̀ ó bu omi sára ńgbà tí ara rẹ̀ balẹ̀ ó padà sórí ibùsùn ló ti gbé orí lé ìrọ̀rí ni ìrònú tó ń bẹ̀rẹ̀ lórí àlá burúkú tí ó lá orí ìrònú yìí ńlọ́wà tí ilẹ̀ fi mọ́ ó tó ọ̀sẹ̀ méjì gbáko kí ọ̀rọ̀ àlá burúkú náà tó máa parẹ́ lọ́kàn rẹ̀ díẹ̀díẹ̀ kókó inú ìròyìn ní rédíò ń sọ lọ́wọ́ nígbà tí Àrẹ̀mú sí rédíò rẹ̀ oníròyìn sọ pé olórí ìjọba ológun tìlú Ìrètí Ayọ̀ ọ̀gágun Kásùmù Àlí ti ṣe ìpinnu láti dá ètò òṣèlú padà fún àwọn alágbádá láìpẹ́ èyí wà ní ìbámu pẹ̀lú àbájáde ìgbìmọ̀ ológun tó ga jùlọ Àrẹ̀mú rẹ́rìn músẹ́ ó yára sanwó oúnjẹ orí agbádá rẹ̀ lórí ẹ̀kọ́ ó yára gbé e wọ̀ ó sáré jáde bí ẹni eégún lé ọgbàlẹ̀ Adétúnjì lọ kò tiẹ̀ dúró gbọ́ kókó inú ìwé ìròyìn yòókù mọ́ bí a tó tún sọ pé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó dàbí ẹni pé ọpẹ́ tó ti ń rotí ìròyìn ayọ̀ náà ẹbí Àrẹ̀mú Arìnbí ìlú mọ̀ọ́ká ní Ògúntáyọ̀ bàbá rẹ̀ láyé olóṣèlú pàáyàbàyàbà láyé tí wọ́n ń dáná sun ọmọ ènìyàn bí ẹran kó mọ bí iná ṣe ń bùkẹ̀wò lára ènìyàn ló ń sọ làwù lára ilé ńgbàkúgbà tí Ògúntáyọ̀ bá ń kọjá ní àdúgbò kan tájá tẹran ni wọ́n máa ń ṣe àyẹ́sí rẹ̀ àwọn tọ́ọ̀gì ẹgbẹ́ ẹlẹ́yẹ tó máa ń kó lẹ́yìn káàkiri nítorí ìdágìrì àwọn ọmọ ẹgbẹ́ alágbọ̀n wọn máa ń tó 10 gbogbo àwọn olólùfẹ́ ẹgbẹ́ ẹlẹ́yẹ ni wọ́n máa ń sá ní 9 wọ́n máa gbọ́ bàbá rere bàbá kẹ̀ ọjọ́ gbogbo bí ọdún ní nílé Ògúntáyọ̀ bàbá rẹ̀ mọ́ àwọn ènìyàn máa pè é ní àgùntàsọ́lò nítorí pé ènìyàn gíga ni bí onífèrè tí ń fọn ni onílù yóò máa lò àwọn onírárà náà kì í sinmi ẹnu òun náà yọjú lórí pẹ̀tẹ́ẹ̀sì rẹ̀ á sì máa fọ́n owó sí àwọn ènìyàn
ńgbà tí orí rẹ̀ bá wó bí ó ti ń jupá agbádá. Nírú àkókò bẹ́ẹ̀ ni àkọlùkọgbà máa ń wáyé láàrin àwọn ènìyàn. Bí wọ́n ṣe ń sáré kí owó mọ́lẹ̀ ni wọ́n mọ̀ rẹ́rìn tí àtẹ́wọ́ sì mọ̀ dún wá tẹ́rù tọmọ Lògúntáyọ̀ ń fún lówó. Bó tilẹ̀ jẹ́ pé owó àbú náà ni ó fi ń ṣe àbú wọn lálejò. Ó mọ̀ pé ẹni dàmí síwájú ni yóò tẹ̀lẹ̀ tútù. Ní àkókò òṣèlú alágbádá tó kó gbá sílé, ìjọba ẹgbẹ́ ẹlẹ́yẹ kò fojú rere wo mẹ̀kúnnù tí ó fi ìbò gbé wọn wọlé. Orin tí wọ́n ń kọ kiri ni bámúbámú láyó. Àwọn ọmọ pé bí ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan bámúbámú láyó. Ìyàtọ̀ jẹ àwọn mẹ̀kúnnù pọ̀ ju èyí tó jẹ àwọn àyànfẹ́ Ọlọ́run lóko ẹrú lọ. Ń kété tí wọ́n ti dórí àlééfà ni wọ́n ti gbàgbé ìlérí tí wọ́n ṣe ní àkókò ìpolongo wọn. Wọ́n á tàkìtì pàkọ́ sí gbogbo mẹ̀kúnnù. Àdúrà táwọn aráàlú ń gbà ní pé kí Ọlọ́run yọ wọ́n kúrò ní ọdún mẹ́rin kí ọdún mẹ́rin pé wọ́n ní ẹgbẹ́ ẹlẹ́yẹ kò lè rí ìbò àwọn mọ́. Gbogbo wọn ni wọ́n gbà pé ìyàtọ̀ jẹ àwọn ju iye owó tí wọ́n fi ra ràbò lọ́wọ́ àwọn lọ. Wọ́n ní pàálẹ̀ kínní pàálẹ̀ kejì bójú àbáfọ́ ràdàràdà ní dà. Wọ́n ní iná ìsìsì ọ̀gbọ́dọ̀ jóni lẹ́ẹ̀mejì. Ìpolongo bó tún bẹ̀rẹ̀. Ògúntáyọ̀ bàbá rẹ̀ mo ti ń fowó ṣe bẹ́bẹ́ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú ti ṣe ìpinnu pé àwọn ò ní fi ìbò jóná mọ́. Síbẹ̀ wọ́n gbàgbé ìpinnu wọn ńgbà tí wọ́n tún rí owó. Gbogbo wọn kọrin tẹ̀lé Ògúntáyọ̀ pé ẹgbógun Táyọ̀ wọlé ẹgbógun Táyọ̀ wọlé o òun lọ̀rẹ́ Ìgbò òun lọ̀rẹ́ Haúsá. Nígbà mìíràn wọn á yí orin padà. Dádì mọ́mì Ògúntáyọ̀ ni ẹ dìbò fún. Dádì mọ́mì Ògúntáyọ̀ ni ẹ dìbò fún. Ohun tó ṣe àwọn ọmọ ẹgbẹ́ alágbọ̀n ní kàyéfì ni pé gbogbo ajá tí wọ́n ti ń rí tí wọ́n ń yọ̀rù tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí rí yín. Wọ́n ti bẹ̀rẹ̀ sí yányín sí wọn. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n gbà láti fọjú àwọn èèyàn mọ́ra. Ṣùgbọ́n gbogbo rẹ̀ ló já sí pàbó. Wọ́n fi yé wọn pé ẹgbẹ́ ẹlẹ́yẹ kò ní ìfẹ́ wọn. Wọ́n ní gbogbo owó tí ẹgbẹ́ ẹlẹ́yẹ ń fún wọn ni yóò tún padà gbà padà. Wọ́n ní wọ́n tilẹ̀ san jù bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ìpàdé ni àwọn ọmọ ẹgbẹ́ alágbọ̀n ṣe lórí ọ̀rọ̀ náà. Níkẹyìn wọ́n gbà pé Ògúntáyọ̀ nígi wọ́rọ́kọ́ ti ń dáná àwọn rú. Gbogbo wọn fẹnu kò pé kí àwọn yanjú rẹ̀ ni. Olóró abetí dídi Ògúntáyọ̀ mọ̀ pé àwọn ènìyàn kan ń sọ òun káàkiri ìlú. Bàbá rẹ̀ mú dé láti ibi ìpàdé ẹgbẹ́ ẹlẹ́yẹ. Ó bọ́ ẹ̀wù sílẹ̀. Ó jókòó ti àmàlà gbígbóná tó ń ho orúgọbu nínú àwo. Adéníkẹ́ àti ọmọ rẹ̀ náà ń ṣáàjò okùn. Òkèlè àkọ́bù ńlá rẹ̀ mú ń gbé lọ sẹ́nu. Ńgbà tó gbọ́ ariwo ìbò sí o tọ́sọ láti ìta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ń pariwo pé èèmọ̀ ọ̀rọ̀ di àkọlùkọgbà. Àwọn èèyàn ń sáré sókè sódò. Wọ́n ń kọlu ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ni wọn ò rójú wo ọmọ wọn lẹ́yìn. Gbogbo wọn torí bọgbó. Ṣé bí iná bá dájọ́ ni tó tún dájọ́ ọmọ ẹni. Bí iná bá dájọ́ ni tó tún dájọ́ ọmọ ẹni. Tààrẹ ni là kọ́kọ́ gbọ̀n dànù. Èéfín gbálé kankan iná ń sọ ṣẹ̀wò lára ilé Ògúntáyọ̀. Òkèlè àkọ́bù tí ń bẹ lọ́wọ́ Àrẹ̀mú ló gbé sájáde tẹ̀lé ìyá rẹ̀ níbi tí wọ́n ti ń sáré ikú lọ kí wọ́n tó bẹ́ lùgbó. Láti ojú fèrèsé l'Ògúntáyọ̀ ti yọjú. Orí iná tó ń kù lálá lára ilé rẹ̀. Ẹyẹ ó sọ fún ẹyẹ pé kò ń bọ̀. Eré burúkú l'Ògúntáyọ̀ bá jáde nínú ilé rẹ̀ láì rántí àwọn ọmọ rẹ̀ yòókù. Èéfín tó ti kó sí i lójú ni òjò ríran tí ó fi kó sí ọwọ́ àwọn ọmọ ẹ̀yìn gbénagunlé. Wọ́n dì í tọwọ́ tẹsẹ̀. Wọ́n gbé jù sínú àpò ìdọ̀họ. Wọ́n sì di àpò lẹ́nu. Gbogbo wọn pariwo lọ́kù pé wẹ́ẹ̀tì ẹ̀. Ní ìṣẹ́jú àáyá ni wọ́n da epo bẹtiróòlù sí ara àpò tó ń tẹni tó wà nínú rẹ̀. Gbogbo wọn ta ìdí mẹ́yìn. Ẹnìkan sáná ó jò sí ṣẹ̀wù níná jò lára àpò. Ẹni tó wà nínú àpò ti gbé bọ́nú. Ó sáré jáde níbi tí iná ti dá àpò lu. Ó da agbádá iná kọrùn níbi tó ti ń sáré ikú lọ. Kò sáré pé 100 ebè tó fi dìgbò lulẹ̀ tí ó sì jóná ráúráú. Àwọn ọmọ Ògúntáyọ̀ yòókù kígbe oró títí nínú ilé. Gbogbo wọn sì jóná mọ́lé. Ọpẹ́ táwọn tọ́ọ̀gì ti ń sọ̀rọ̀. Ìṣẹ̀lẹ̀ ọjọ́ yìí ló burú jùlọ nínú ọ̀rọ̀ òṣèlú ní Ìrètí Ayọ̀. Àwọn tọ́ọ̀gì
kó òkú Ògúntáyọ̀ àti ti àwọn ọmọ rẹ̀ jọ sí ojú kan wọ́n sì bá ọ̀nà tiwọn lọ. ní òru ọjọ́ náà làwọn ajá àdúgbò pé ara wọn jọ wọ́n sì pàdé lórí àwọn òkú tí ọ̀rẹ́ ní sáyàn wọn kí ilẹ̀ tó mọ́ wọ́n ti palẹ̀ òun òkú náà mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ náà ṣe ojú wọn ni wọ́n ń pohùn réré ẹkún nítorí ìkúnlẹ̀ abiyamọ bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ènìyàn ní omi àánú bọ́ lójú wọn. síbẹ̀ àwọn èèyàn kan ń sọ̀rọ̀ kiri òde pé ó dáa bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ̀ wọ́n ní ohun ojú ń wá lójú rí. báyìí làwọn ọmọ ẹ̀yìn gbénágunlé sọ Adénìkẹ́ di opó àìròtẹ́lẹ̀. ọlọ́mọ púpọ̀ di ẹni tí ọmọ rẹ̀ kú ọ̀kan ṣoṣo. Ògúntáyọ̀ di ẹni tí ó kú láì ní ojú orórì. Àrẹ̀mú ti mú agbo òṣèlú omi òṣèlú omi òṣèlú ni wọ́n fi wẹ̀ ẹ́. ó ti di ẹ̀jẹ̀ rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n ń fi ọ̀rọ̀ ikú bàbá rẹ̀ ṣẹ̀fẹ̀. síbẹ̀ kò fi ṣe ìrònú rárá. Àrẹ̀mú ọ̀hún ni kò lè jẹun wọnú ńgbà tí ó tún gbọ́ ọ̀rọ̀ òṣèlú yìí. báyìí la parí orí kínní ìwé náà kò fọ ẹ̀mí kọ́lọ́ngàn má jẹ́ kó fọ ẹ̀mí ọ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa. pẹ̀lú ògo Ọlọ́run orí kejì láti ìtẹ̀síwájú àkọlé tí ń bẹ lórí kejì ọ̀hún ajá tí yóò sọnù. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí ìgbàkigbà tẹ́ bá wọ bẹ̀ láti máa rí àmì nígbàkigbà tí mo bá fi fídíò míì sórí ìkànnì yìí Ẹwà Èdè Yorùbá TV. bákan náà ni àrọwà àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín pé ìgbàkigbà tẹ́ bá bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí àti ìkànnì Awíkonko tó kù pé kẹ́ ẹ má fò kó lórí ìpolówó ọjà bẹ́ẹ̀ kó lè jẹ́ àǹfààní lónìí lọ́la tàbí lọ́jọ́ iwájú. àbọ̀ ìṣẹ́jú kan ó kéré tán ìṣẹ́jú méjì tàbí jù bẹ́ẹ̀ lọ náà ni àsìkò tí àwọn ìpolówó ọjà máa ń wáyé. bẹ́ẹ̀ bá ti fò kó lórí ẹ̀ á jẹ́ pé ọwọ́ ń fún òsì jẹ òsì ò fún ọ̀tún nù á jẹ́ pé ọwọ́ ń dọ́wọ́ lóró nù. ẹ ṣé ẹ kú àtìgbàdégbà. ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awíkonko TV. tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ ká jọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjùwà ṣe o.